ọmọ Ghana ni láti Ghana lẹ ti wá ni. mo wà bí ọjọ́ ti ṣe díẹ̀ o. ọdún wo lẹ ti wà Nàìjíríà. mo ti wà Nàìjíríà ó ti kọjá 30 years. 30 years. wọ́n pa ẹ̀gbọ́n mi pẹ̀lú àbúrò mi. wọ́n pa ẹ̀gbọ́n yín pẹ̀lú àbúrò yín. bẹ́ẹ̀ ni ọmọ ìyá kan. tí wọ́n jọ ń gbé ni. wọ́n gbé ní abúlé Balógun Ìkòyí Ọ̀ṣun. ìpínlẹ̀ Ọ̀ṣun. ìpínlẹ̀ Ọ̀ṣun. ẹ̀gbọ́n ní accident nítorí ọ̀dọ̀ ẹ̀ sí ọ̀dọ̀ mi ó jìnnà yóò tó bí 15 miles. so wọ́n gbà tí wọ́n ní kó wọ́n fẹ́ ṣe ọdún wọn lọ́ra ẹlẹ́dẹ̀ tó wọ́n bọ̀ ní wọ́n ní accident torí ẹ̀ láwà tètè kò pẹ́ ní ìjọ kan ní gbàtà rẹ̀ ti ń ṣe díẹ̀díẹ̀ ní ìjọ kan ní ìyàwó ẹ̀ ó sáré pè mí wọ́n ní pé wọ́n gbé OPC wá nà wọ́n ní pé OPC bó ẹni tá rẹ̀ ò yá. ìgbà tí ààrẹ wa ṣe díẹ̀ abiri ni mo wá gbọ́ lọ́wọ́ àwọn ọlọ́kadà kan wá pè mí pé ara ẹ̀gbọ́n rẹ̀ ò yá kí ló dé tó yọjú ń bẹ̀. wọ́n ní pé ara ẹ̀gbọ́n mi ti yá kò sí nǹkan kan mọ́ wọ́n ní pé irọ́ mò ń pa mo nígbà kò sí nǹkan kan máa ṣe bí ìyá kan bàbá kan náà ló bí wa. mo gbà tí mo délé ara mi ń gbọ̀n mo wá sáré gbé fóònù mo wá pè. mo ní pé ń bolè wà wọ́n ní pé àwọn ó ti wà ní Jẹ̀bú kí lè ṣe ń bẹ̀. wọ́n ní pé láti odidi oṣù mẹ́ta làwọn ti wà ń bẹ̀ o. wọ́n ní pé ìyàwó òun ló ń gbé òun kiri pé lóòlù ní nǹkan ìṣẹ̀lẹ̀ sí pé ó dàbí pé wọ́n fẹ́ já èmi òun ni mo ní pé ntí ẹni tó wà ń bẹ pé mo wá gbé fóònù fún ìyàwó rẹ mo wá gbé fóònù fún ìyàwó ẹ mo ní pé kíá ẹ bá ń gbé ẹ̀gbọ́n mi ní ìyàwó ni pé àti odidi oṣù mẹ́ta láwọn ti wà lórí ẹ̀ mo ní pèsè bí fámìlì wa àǹtí mi ó wà nítòsí wọn ṣé jẹ́ kó gbọ́ òun ni pé àwọn ìjẹ́ kó gbọ́ kí ló ṣẹlẹ̀ tó ìjẹ́ kó gbọ́ kò burú pa gbé nǹkan mi gbà tó wá gbé dé mo rí àánú alábìyàmọ́ ṣe mi mo ní pé kí ni ó ní pé kí n lọ wí ní ilé kí n bá délé mo ní pé n tó wà bẹ́ẹ̀ pé ẹ jẹ́ mo ṣe àmójútó ẹ̀ díẹ̀ gbà tí mo wá ṣe àmójútó ẹ̀ kó Ọlọ́run gbàkóso alẹ́ wa padà nọ́mbà ṣùgbọ́n ìyàwó ẹ̀ ó bí mọ mẹ́fà fún ni mo ní pé kò burú gbà tá rẹ̀ ṣe díẹ̀ ni ó ní pé òun ó padà lọ lọ́dọ̀ ọmọ òun pé wọ́n lọ wo àwọn ọmọ ẹ̀ bó ṣe lọ tó tọ́ ọ̀sẹ̀ kan báyìí bó ṣe ìyàwó sáré dé ó ní pé ó tútù kú ó kẹ máa bọ̀ ó. ó ṣe kéde. ó kú ó kẹ máa bọ̀ ó mo ní pé ó kú. mo ní mo wá sọ fún wọn ni pé kò burú ní tó wà ń bẹ̀ pé ó yá. ẹdún bẹ́ẹ̀ni. gba ẹ̀yà ló lóun fẹ́ lọ wo àwọn ọmọ òun. bẹ́ẹ̀ni. ẹ sì ní lọ wò wọ́n. bẹ́ẹ̀ni. kò wá tí ìlú ọ̀sẹ̀ kan bẹ̀. bẹ́ẹ̀ni. ìyàwó ẹ̀ bá sára báyìí pé ó ti kú. bẹ́ẹ̀ni. ni mo ní pé kí ló dé mo ní pé já lọ ó tó bí 15 miles síbẹ̀ bó ṣe mo kí màá sí mọ́lẹ̀ bó ṣe àwa débẹ̀ mo débẹ̀ lóòótọ́ mo bá ó ti kú. mo wá pé Ọlọ́run mo gbàdúrà fún lóòótọ́ ó dìde padà ó lọ wẹ̀. bọ̀dá Ghana. bọ̀dá Ghana. mo dá ẹ lóhùn. Áfíríkà ni wá. Áfíríkà fẹ́. ẹni wípé ẹ lọ rèé ẹ bẹ lọ́hùn ẹ ṣàdúrà sọ́lọ́hùn. bẹ́ẹ̀ni. Ọlọ́run sì gbọ́. bẹ́ẹ̀ni. ó sì gbà. bẹ́ẹ̀ni. àbúrò ẹ̀gbọ́n yín tó kú. ó wá dìde. ó dìde padà. bẹ́ẹ̀ni ó lọ wẹ̀ lójú. ó lọ wẹ̀. so ngbà tó lọ wẹ̀ mo wá sọ fún wọn pé ìyàwó onígbẹ̀ẹ́ má gún un lábẹ́rẹ́ o. kó bá di ìjọ kẹta ìjọ níbo ni ń gbẹ ọ̀yàndá fún mi nítorí ti bímọ fún ara wọn ó ní pé kí n fún ní ìjọ mẹ́ta pé kóun fi fọ aṣọ ẹ ẹni tó ti bímọ fún ara wọn ìyẹn ò ní sọ pé báyìí tí rèé mo ní pé kò burú kó bá di ìjọ kẹta tó o fún mi pé mi ń wá gbé lọ́lé o ó ní pé kò burú má fún lábẹ́rẹ́ o má fún fẹ́sìkì o ní pé kò burú kí kúrò tí kúrò ń bẹ báyìí kò tó wákàtí kan báyìí bó so gbé ọkọ̀ wá gbé ọkọ̀ ẹ lọ ìgboro bó so lọ fún abẹ́rẹ́ nílé ó fún lábẹ́rẹ́ báyìí ojú ẹsẹ̀kẹsẹ̀ ló kú. ni mo fẹ́ ìjọ kejì ni wọ́n á sọ fún mi pé. ṣé èèwọ̀ tí ni wọ́n gún yín lábẹ́rẹ́ ni. kò sí ìgbà tó rí i pé ẹni tí ò ń gbà ìyàwó wọn kọ létí ara wọn
àmì mi ò fura mi ọmọ kankan nítorí pé ẹ̀gbọ́n yín mákùlẹ̀ mi mo wà. ó ṣe kí ni. ẹni tí òun gba ìyàwó ẹ̀gbọ́n mi ẹ̀ wọ́n kọ́ létí ara wọn. ẹni tó gba ìyàwó ẹ̀gbọ́n mi ẹ̀ àṣé wọ́n kọ́ létí ara wọn àṣé òun ló ń bẹ ní ìdí ọ̀rọ̀ ẹ̀. ngbà tí ẹ̀gbọ́n kú tán tí ó torí ọ̀sẹ̀ tó kọ́kọ́ kú ikú àkọ́kọ́. tó kú ikú àkọ́kọ́ èmi ò fura òun náà ló ń bẹ́ẹ̀ tó ń ṣe àjò ojú àjò. ngbà tí òun á ṣe ẹgbọ̀tọ́ òun ọ̀sẹ̀ tí wọ́n sin ẹ̀gbọ́n níyàwó akóde ilé ọ̀rẹ́ wa kó irú ẹ̀ wa kó sí ilé ẹ̀. ok nígbà tí ẹni tí wọ́n jọ ń gbé ilé pẹ̀lú ẹ̀gbọ́n ti yín. bẹ́ẹ̀ni wọ́n kọ́lé ti ara wọn. wọ́n kọ́lé ti ara wọn ni. bẹ́ẹ̀ni. ẹ̀yin ò mọ̀ tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni. wípé ẹni yẹn ó ń fẹ́ ìyàwó ẹ̀gbọ́n yín. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n nígbà tí ẹ̀gbọ́n yín ikú pátápátá tán tí wọ́n sin wọ́n. bẹ́ẹ̀ni. ọjọ́ mélòó. ọ̀sẹ̀ kan. tájù ni wọ́n pè. ìyàwó yín ó wà pẹ̀lú ọmọ mẹ́fà. bẹ́ẹ̀ni. ó wá kó lọ sílé ẹni yẹn. bẹ́ẹ̀ni. sí ẹni yẹn sọmọ Gánà lòun náà ni. rárá o Yorùbá ni ọmọ Ìkòyí ni. ṣé ìyàwó sọmọ Gánà ni. rárá o Ìbàdàn ni. Ìbàdàn ni ìyàwó. ọjọ́ kẹta tẹ́ ẹ lọ. ìjọ tí mo lọ náà. níyàwó gbé lọ́lọ́gún lábẹ́rẹ́. bẹ́ẹ̀ni. ìjọ kejì ẹ̀ ló wá sọ fún mi. ó wá pè é pé ó wá padà pè é lẹ́lẹ́kejì pé ẹ̀gbọ́n yín yẹn o. ó ti kú o. tó jí lánàá o. ó ti wá padà kú pátápátá báyìí o. bẹ́ẹ̀ni. lẹ́tún wá padà lọ. bẹ́ẹ̀ni. mi ò dé bẹ́ẹ̀. ẹ̀ wá dé bẹ́ẹ̀ mọ́. mo wá béèrè pé níbo ló wà ó ní pé òun ti gbé lọ lé lóru ẹ̀ òun lọ gún lábẹ́rẹ́ ojú ẹsẹ̀kẹsẹ̀ tó gún lábẹ́rẹ́ ló kú. ni mo ní pé ha. ẹ wá padà rọ́pò ẹ̀gbọ́n yín mọ́. ìgbà tí ó wá sọ báyìí fún mi ó ní pé kẹjẹ ká lọ sí mo ní pé ṣé ó jẹ òkú adìẹ ni àbí òkú ẹran ló ní pé ká lọ sí mo ní pé lọ fi sínú mọ́ṣúárì ṣùgbọ́n kí bá tó bẹ́ẹ̀ ẹ lọ sí o. ìgbà tí wọ́n lọ fi sí mọ́ṣúárì tó bí ọ̀sẹ̀ méjì bí ọ̀sẹ̀ mẹ́ta ní wọ́n ní pé kò burú àwọn fẹ́ sí o káwọn ò bá sí òun ṣe gbá wọn ṣá o mo ní pé ẹ lọ sí. ẹ̀yin ò débẹ̀. mo débẹ̀ mo débẹ̀ mo rí òkú lóòótọ́ àti òdodo. ẹ sì sin. wá sin ilé ẹ̀ ń bẹ́ẹ̀. wá sí. ẹ̀bẹ̀ pọ̀ ẹ ṣàjà sin ẹ sì padà gbà. bẹ́ẹ̀ni. ẹ sin. bẹ́ẹ̀ni. nígbà ẹ sin tán. bẹ́ẹ̀ni. ọ̀sẹ̀ kan. bẹ́ẹ̀ni. ní ìyàwó ẹ̀gbọ́n yín yẹn. bẹ́ẹ̀ni. ló bá lọ bá ẹni tí wọ́n kọ́lé tira wọn àti ọmọ yàrá mọ́. tájù ọmọ yàrá mọ́. bẹ́ẹ̀ni a lọ́rọ̀ràn. bẹ́ẹ̀ni àṣé òun ló ń fẹ́ ìyá mẹ́ta so nbẹ lasiri wa tú. ìyá mẹ́ta wa kó lọ rè bá. bẹ́ẹ̀ni ṣé ó kọ́ ọmọdé náà bó fa àwọn mọ́lẹ̀. kódà òǹgbà tó dé bẹ̀ tán ọmọ tó jẹ́ 15 years òun pè wọ́n fún ọkùnrin kiri òun sì ń gbòwó lọ́wọ́ wọn mo wá pe ọmọ ǹgbà tọrọ di wàhálà tó mo wá pe ọmọ mo ní pé ta ni àwọn ọmọ tẹ́ kó wà ní skul àbí kó wà ní ìkọ̀wé pé ṣé ìbànújẹ́ yìí ṣé o rò pé ó ti tọ́ ní inú mi ni wọ́n ní pé ń tó wà ń bẹ̀ pé kí ni mo fẹ́ ṣe bó so ní pé ń tí òun ó sì lé òun ó sì ẹ bó so pé ọmọ ẹ ọlọgbẹ fún àwọn ọkùnrin bó so gbowó lórí wọn káàkiri ìjọ tá a dé bí wọ́n béèrè lọ́wọ́ ẹ pé ọmọ rẹ̀ mélòó ló ń bẹ nínú àwọn ọmọ yìí ó ní pé kò sọ ọmọ nǹkankan bẹ kí ló dé Ọlọ́run pé ọmọ ọlọ́mọ fún ọkùnrin kiri mo wá pé àwọn ọkùnrin mo wá béèrè pé owó tá ló gbé ẹ fún ọkùnrin ìgbà tó ọkọ ìyàwó sọ ó ní pé òun ti san 150 fún alága ọmọ ìyá sàdíà. ìyẹn tájù bàbá ramọ. so òun ló fún òun ló fún un níyàwó mo ní pé sọ pé òun ló bímọ ó ní pé kò sí tó kàn pẹ̀lú yẹn ngbà tí yóò ṣe ó wà rọyàn sí mi ó ní pé kàn sọ wípé èmi fúnra mi wọ́n bọ̀ á ká mi nílé pẹ̀lú OPC again mo ní pé kò burú àkùkù wa nà ọ̀rọ̀ síta ìyá tó bímọ fótò ẹ̀ ń bẹ́ẹ̀ bí ó sunkún gun fótò ẹ̀ wá ó sunkún jojúmọ́ pé òun ọ̀fẹ́ rí ọ ní Ghana bẹ́ẹ̀ ni.